Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú ojúmọ́, a kú ojúmọ́, a kú dédé àsìkò yìí, a dẹ̀ kú táìmù tó olúkalúkú wà bọ́sàn bá lẹ́ bọ́ òwúrọ̀ ìrọ̀lẹ́, a kú táìmù tó olúkalúkú wa bá wà. Tẹ́fi ń tẹ́tí gbọ́ wa, ìṣíbẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ wa. Ojúmọ́ tó mọ́ wa lónìí, asán asán wà tọ́mọ àtàlàáfíà. Agbára Kristi Jesu Olúwa wa. Àmín. Nǹkan tó tarí gbọ́ ní kábíyèsí ó lọ gba appointment fún Queen Naomi as the first lady of the state. Ó lọ gbà fún ní government house. Bẹ́ẹ̀ ni, ó lọ gbà fún Naomi. Báwọn olórí wọ́n Ashley for that matter. Wọ́n ní ṣe ló kéyìn sókè tó ní òun ò ní gbà ọ́. Àfi tí òun ò ní gbà tí kábíyèsí kí nǹkan tó lọ ṣe fún Naomi. Báwo ni Naomi fẹ́ di kí ló ń jẹ tó fi lọ gba appointment fún Naomi. Because kábíyèsí ti wò, wọ́n ní kábíyèsí ti wò tó ti wò ló ti wò everywhere. Àwọn olórí tó wà láàfin kí ló ń fẹ́ ṣe fún wọn tó máa fi dùn wọ́n lé wọn lọ. Wọ́n dẹ̀ ti ń lérí pé kàpẹ́ kò sí ẹni tó lè lé wọn kúrò láàfin. Even kábíyèsí fún rẹ̀ pé kò lè lé wọn. Àwọn máa takú sáàfin ni. Kábíyèsí náà lè dákẹ́ lè wò wọ́n pé ṣé ẹ sọ pé kò sí ẹni tó máa lé yín, nǹkan tó máa lé yín máa lé yín. Gbogbo yín pátápátá nǹkan tó máa lé yín máa lé yín. Nítorí pé kábíyèsí ti fi ọwọ́ yẹpẹrẹ mú wọn. Tábá dẹ̀ wò kì í dẹ̀ ṣe ọwọ́ yẹpẹrẹ náà torí ìfẹ́ tó ní sí wọn ó ti pọ̀ jù. Ìfẹ́ tí kábíyèsí ní sí wọn nígbà yẹn ó ti pọ̀ jù. Torí ẹ ni kábíyèsí ṣe ń wò wọ́n. Nítorí àti pé ìtara tí kábíyèsí fi lọ gbé wọn lóríṣiríṣi wọlé ni pé bí kí Naomi ṣe jáde kúrò láàfin. Òun ló ń ta kábíyèsí lára pé Naomi jáde. Ó jáde láàfin láìjẹ́ pé òun lé síta. Láìṣẹ́ pé òun sọ fún un pé kó máa lọ. Láìṣẹ́ pé òun gan kọ̀. Láìṣẹ́ pé òun ò nífẹ̀ẹ́ mọ́. Naomi dẹ̀ bínú jáde. Òun dẹ̀ máa surprise Naomi. Ó wá lọ pé ẹyọ kan tí ó lọ, òun dẹ̀ máa fi méjì àbí as many as possible fi rọ́pò ẹ̀. Kí ló wà nílẹ̀ sí? Kí ni nǹkan tí àbọ̀jáde kábíyèsí máa ń ṣe? Kò sí àbọ̀jáde ẹni pé ó ń regret. Torí anything tó bá ń ṣe èèyàn immediately olúwa gbọ́dọ̀ kọ́kọ́ apply wisdom. Kí dẹ̀ ṣe pé wọ́n sọ fún kábíyèsí, wọ́n ní bàbá arúgbó kìlọ̀ fún kábíyèsí. Àwọn ìyàwó tó fẹ́ kó jọ yìí ó risk ó léwu. Ikú ni wọ́n kí wọ́n ṣàrùn. A ṣe pé lóòótọ́ obìnrin, a ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ó tètè yé kábíyèsí. Ó tètè yé nísinsìnyí. Wọ́n ní àwọn ẹ̀gbọ́n ẹ̀ sọ, àwọn ẹ̀gbọ́n kábíyèsí, àwọn bàbá náà sọ gbogbo ẹ̀ pé kábíyèsí ò gbọ́. But nísinsìnyí kábíyèsí wà sọ pé àṣé àgbà kí wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. Bàbá dẹ̀ sọ fún òun ò gbọ́. But nísinsìnyí òun ló fà á tí kábíyèsí fi ń find it difficult pẹ̀lú àwọn people yìí. Nípa ìfẹ́ olùgbàlà, ìyanu á ṣẹlẹ̀ o. Kábíyèsí ó mọ Ọlọ́run dẹ̀ máa kọ́ láti mọ̀ ọ́ ṣe. Ṣé wọ́n sọ pé àwọn burú ni? Kábíyèsí ó kàn lọ sí gọ́ọ̀mẹ̀ntì pé kí ló ń fẹ́ ṣe fún àwọn people tó máa tún ta wọn lára. Wọ́n ní láti máa sọ pé Naomi ò deserve ẹ̀. Naomi ò ṣe kíní. Naomi ò ṣàwọ̀. Kí ni Naomi fẹ́ offer fún kábíyèsí? Àwọn òpè. Wọ́n ní kí ni Naomi fẹ́ offer fún kábíyèsí. Pé Naomi tí ó ṣe gbá, Naomi tí ó ṣàwọ̀, Naomi tí ó ṣe kíní. Àfi kó máa gbé Bible kiri. Àfi kó máa sọ pé ministry nìkan ni Naomi ní. Ṣé ministry yẹn tó ní ló entice kábíyèsí ló jẹ́ kó máa ṣe gbogbo nǹkan fún kábíyèsí? Tó bá jẹ́ pé tówó Naomi ò lówó táwọn.
Tó bá pé ti iyì Naomi ni, àwọn ló mọ̀ yàn. Bí wọ́n ti, kábíyèsí wá ní, lẹ́nu yín, òun dẹ̀ máa ṣe nǹkan àrà, nǹkan tuntun tó máa tà wọ́n lára. Wọ́n ní kábíyèsí wá lọ sí government house lọ seek appointment fún Naomi as the first lady of the state. Ǹjẹ́ ìyẹn náà ńkọ́? Ǹjẹ́ ìyẹn náà ńkọ́? Wọ́n ní kò sí nǹkan tí kábíyèsí as the first kíni monarch, first kíni kan of Yorùbá land. Wọ́n ní kábíyèsí tó jẹ́ pé first class, yes, wọ́n ní first class ọba ni. Kò sí ibi tó náwó sí tí ò ní gbayì, tí wọ́n dẹ̀ ní fún. Ó dẹ̀ ti lọ gbà fún Naomi. Bẹ́ẹ̀ ni, ó ní Naomi ni ẹnìkan náà tí òun lè ṣe fún. Ó dẹ̀ ń ṣe fún wọn ní rẹpẹtẹ tára fi máa tà wọ́n. Wọ́n ní kábíyèsí kò tiẹ̀ bojú wẹ̀yìn. Kábíyèsí ṣe fún wọn, ó ṣe ṣégè mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n fún wọn. But wọ́n ní wọn ò ní gbọ́, wọn ò ní gbà. Wọ́n ní àṣírí yẹn jáde pé òun tó jẹ́ pé òun tó ń ṣe gbogbo ẹ̀ fún kábíyèsí, òun tó ń ṣe gbá, òun ń ṣàwo gbogbo àwọn tó kù, wọ́n láwọn born again, wọ́n ní Christian àwọn kẹ̀ wọ́n ò lè fọwọ́ kan nǹkan native, nǹkan tradition. Òun lòun forí fá gbogbo ẹ̀, òun lòun bá kábíyèsí ṣe gbogbo ẹ̀. Kó lè tùbà, kó lè tùṣe. Ta ló rán iṣẹ́? Àṣẹ husband snatcher ló fẹ́ wá ṣe. Tó bá pé nǹkan tó wá ṣe láàfin nìyẹn, ó máa ní peace náà, ó máa ní iyì. Bí ìyálájé, bí ìyálájé ṣe ní iyì tí ẹni ẹlẹ́ni ń yọ̀tọ̀ mi, tó ń yọ̀tọ̀ mi gidi gan. Tó bá pé nǹkan tóun náà dúró pé kí òun náà wá yọ̀tọ̀ mi, wọ́n dà dúró. Wọ́n á fún ní respect to the core. Òun wá ń ṣe bálabàla lọ́nà àfi tóun bá di ìyàwó kábíyèsí. Aṣẹ́wó òṣì ló fọkọ ẹ̀ lẹ̀. Ó sá wá bá kábíyèsí pé ó wá fẹ́ gbọ́kọ Naomi. Ó ò lè rí ìgbà wá ṣe. Ó ní gbogbo yín pátápátá old cargo ni yín. Tó bá tẹ̀ jẹ́ pé ìgbà tí kábíyèsí tẹ̀ sọ pé òun fẹ́ fẹ́ ìyàwó, tó bẹ̀rẹ̀ sí ní kó àwọn old cargos kó wọn sí ààfin, ṣé ìbá ti ẹ̀ dùn mọ́yàn? Ẹ rí pé kábíyèsí, Naomi, torí ẹ̀ ló ṣe ní kábíyèsí ṣe wà rí kíni precious láti fẹ́ Naomi. Ó wà eager láti fẹ́ Naomi. Torí Naomi is a precious wife. Òun nìkan náà ni. Is a chassis. Ọmọ kékeré jòjòló ààrẹ. Báwo ni kábíyèsí fẹ́ fi ọmọ kékeré jòjòló ẹlẹ́jẹ̀ tútù lọ máa fẹ́ àwọn second handed wife? Ṣó jọra wọn? Ó jọra wọn náà. Tó bẹ̀rẹ̀ sí, wọ́n ń ṣe kí ló ń jẹ? Wọ́n ń jowú blindly. Ẹ kan jowú láì nídìí. Worth owú tẹ̀ ń jẹ. Ẹ kan ń ṣe kan fi ń kó bára yín. Láíláí. Kábíyèsí ò lè ever go for you láíláí. Kò lè jọra wọn. Wọ́n ní kò dàbí Panadol, kò lè dàbí Panadol. Yes. Ẹ̀yin tó jẹ́ pé mọ nǹkan kan ju pé kẹ́ ṣe òògùn, kẹ́ bà nǹkan ní nǹkan jẹ́. Ẹ wá bà nǹkan jẹ́ ní ààfin. Torí ẹ̀ kábíyèsí dẹ̀ ready láti bà tí yín jẹ́. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, kí ẹ bá mi like. Kẹ́yìn náà kí ẹ bá mi ṣe comment sí eléyìí. Wọ́n ní kábíyèsí kò right láti lọ máa seek many things fún Naomi torí Naomi ò worth ẹ̀. Ṣáwọn náà worth ẹ̀? Àwọn tó ń fọkọ lẹ̀ tó wá ń du ọkọ ọlọ́kọ, ṣáwọn náà kábíyèsí fẹ́ máa proud lé lórí? Ká má rí. Ẹ̀yin ọmọ mi, ẹ ṣé gan tẹ́ fi ń tẹ́tí sí wa. Ẹ bá mi share, kí ẹ bá mi like, kí ẹ bá mi subscribe. Ẹ comment sí. Ẹ ṣé o. Ẹni a sàn wá. Jésù Olúwa wa. Amen. Bye.